àṣé Wike ò tiẹ̀ le ọ̀nà ẹ̀bùrú ló gbà sá lọ. Ọlọ́run ló yọ Nyesom Wike mínísítà ìlú Abuja lọ́jọ́ ajé monde ọjọ́ 26 oṣù kínní ọdún 2026 yìí nítorí tí kò bá ṣe pé ó gba ọ̀nà ẹ̀bùrú sá jáde tó bá ẹ̀yìn kùlé sọdá sódì kejì ìlú, ohun tí à ń wí yìí kọ́ làbá máa wí o. Ohun tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rẹ̀ ní Abuja, ìyẹn àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba ìlú Abuja Federal Capital Territory ti múra sílẹ̀ fún kò dáa. Àwọn ti mọ̀ pé ó ti wọlé ni wọ́n bá jókòó dè é lẹ́nu ọ̀nà, wọ́n ní kò ní í jáde. Bẹ́ẹ̀ ni wọ́n gbé oríṣiríṣi pátákó ìkéde ìbínú dání. Àwọn ohun tí wọ́n sì kọ sára àwọn pákó ọ̀hún ń de. Àwọn kan ti kọ síbẹ̀ pé Wike gbọ́dọ̀ lọ. Àwọn míì kọ tiwọn pé ó tó gẹ́, Abuja kì í ṣe Rivers o. Àwọn míì ní san owó ìgbéga wa lẹ́nu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun tí wọ́n gbé dání nìwọ̀nyí tí wọ́n sì múra láti bá ẹni tí wọ́n bá rí tó bá ń gbèjà Wike tàbí tó bá sọ pé ohun tí wọ́n ń ṣe kò dáa jà. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń bínú gidigidi pé Wike fi àwọn gun lágídí. Ó dágun lásà wọn, kò tilẹ̀ fẹ́ yọjú sí wọn. Wọ́n sì ní bó ti ń ṣe láti ọjọ́ tó ti gbaṣẹ́ náà rèé, pé kò ka àwọn òṣìṣẹ́ ìjọba Àbújá náà sí kinní kan. Ṣé láti ọjọ́ ajé monde ọ̀sẹ̀ tó kọjá ni àwọn òṣìṣẹ́ yìí ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì wọn lórí ohun tí wọ́n pè ní àìmú àdéhùn ọlọ́jọ́ pípẹ́ṣẹ láàrin àwọn òṣìṣẹ́ náà àti ìjọba wọn. Àwọn òṣìṣẹ́ yìí ní àwọn ti lé mínísítà náà títí pé kó tiẹ̀ fún àwọn láàyè kí àwọn ṣàlàyé ọ̀rọ̀ fún un, ṣùgbọ́n kò jẹ́ fáwọn láàyè. Bẹ́ẹ̀ ni kò jẹ́ bá àwọn sọ̀rọ̀. Kàkà bẹ́ẹ̀, àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ náà ni yóò máa rán. Ó pa àwọn tó jẹ́ pé ọ̀gá gidi tì, ó kàn mọ́ àwọn díẹ̀ kan mọ́ra láti máa fi wọ́n dẹ́rù bá àwọn tó kù ni. Àwọn èèyàn tó kó wá láti ìta ni wọ́n ń bá a ṣiṣẹ́ jù lọ. Àwọn nǹkan wọ̀nyí ti di ìbínú ńlá sáwọn òṣìṣẹ́ náà lára. Nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì yìí, wọ́n rò pé àǹfààní tí àwọn yóò ní láti sọ fún Wike pé ohun tó ń ṣe kò dáa nìyí, torí àwọn yóò bá a fà á kárakára. Àmọ́ Wike kò dá wọn lóhùn náà. Ohun tí wọ́n ṣe ń dúró dè é lọ́jọ́ ajé náà nìyẹn. Nígbà tí wọ́n sì jàjà gbọ́ pé ó ti wà nínú ilé tí wọ́n ń dúró, àfi bí wọ́n ṣe tún gbọ́ pé ó fẹ́ jáde pé ẹ̀yìnkùlé ló fẹ́ gbà ní gbogbo wọn bá rọ́, ó dibẹ̀. Àmọ́ nígbà tí wọn yóò fi débẹ̀, ẹ̀fọn ti fẹ́, ọmọkùnrin ti lọ. Ohun tó jẹ́ kí wọ́n sáré kárakára tí wọ́n rìn kàràkàrà láti máa lé eléré nìyẹn. Nígbà tí wọ́n rí mọ́tò ẹ̀ tó ń sáré lọ, làwọn náà bá ń pariwo olè tí wọ́n sì ń kọrin ọ̀lẹ ń sá lọ, Dóldèmí ń bọ́ ṣòkòtò, Wike ń sá lọ. Àmọ́ Wike fúnra ẹ̀ ti ní òun ò sá lọ o. Ó ní òun fẹ́ lọ sin ààrẹ Bọ́lá Tinubu tó ń lọ sí Turkey sọ́nà ni. Kò sì wù òun kí òun gba iwájú. Kò sí ohun tó burú bí òun bá gba ẹ̀yìn nígbà tó jẹ́ ọ́fíìsì òun ni. Kódà ọkùnrin náà sọ̀rọ̀ pé àwọn òṣìṣẹ́ tí wọ́n ń pariwo pé dandan ni kí àwọn rí òun yẹn, kí ni gan-an ni wọ́n fẹ́ torí ẹ̀ rí òun, kí ni wọ́n fẹ́ ròun fún? Kò pọn dandan kí wọ́n rí òun. Bí ọ̀rọ̀ bá wà, bí àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ náà bá ti yọjú sí wọn, kí ni tòun? Bẹ́ẹ̀ lára ohun tó ń bí àwọn yẹn nínú gan nìyẹn. Ohun tí wọ́n sì ṣe dènà dé nìyẹn. Ohun tóun náà fi sá nìyẹn. Ohun tí wọ́n sì ṣe gbáyà náà nìyẹn. Ṣùgbọ́n ọkùnrin tó máa ń sọ̀rọ̀ líle lórí tẹlifíṣọ̀n sáwọn olóṣèlú, Rufai Oseni, ti ní ohun tí Wike ṣe ló dáa jù, nítorí tí kò bá sá bẹ́ẹ̀, tó bá ní kí wọ́n máa ju tajútajú tàbí kí àwọn ọlọ́pàá máa na àwọn èèyàn náà ní kóńdó, èyí tí à ń wí yìí kọ́ làbá máa sọ o. Síbẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ náà tẹ́ Wike lọ́rùn. Ohun tó ń dúró dè ló ń dúró dè ni, ìyẹn ìdájọ́ ilé ẹjọ́ tó máa ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti àwọn tó gbà wọ́n síṣẹ́, Industrial Court. Nítorí bẹ́ẹ̀, nígbà tí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún, ìyẹn adájọ́ Industrial Court yìí dájọ́ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 27 oṣù yìí, tí wọ́n ní kí àwọn òṣìṣẹ́ náà padà sẹ́nu iṣẹ́ wọn ní wàràṣẹṣà, ìdùnnú bá Wike. Nígbà náà ni Wike ṣẹ̀ṣẹ̀ wá jáde pẹ̀lú ìbínú tó sì sọ pé tí òun kò bá rí òṣìṣẹ́ kankan níbi iṣẹ́ náà lọ́jọ́ kejì, ìyẹn ní ọjọ́rú Wednesday, pé òun yóò fi ìyà títọ̀hún ò ní gbàgbé láéláé jẹ.
ṣùgbọ́n ohun tó dùn àwọn èèyàn nínú ọ̀rọ̀ náà ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní Wike ti ní ọ̀rọ̀ náà kì í ṣojú lásán. Àwọn olóṣèlú kan ni wọ́n ń ti àwọn èèyàn náà nídìí. Àwọn olóṣèlú yìí ni wọ́n wà níbẹ̀ tí wọ́n ń fẹ́ kí ọ̀rọ̀ náà má yanjú. Ó ní àwọn ni wọ́n wà lẹ́yìn àwọn òṣìṣẹ́ yìí tí wọ́n fi ń ṣe ohun tí wọ́n ń ṣe. Àwọn òṣìṣẹ́ yìí wá bínú. Wọ́n ní èyí tí Wike ń sọ yìí pé àwáwí lásán ni, pé bí àwọn olóṣèlú tí wọ́n bá wà níjọba ti máa ń ṣe náà nìyẹn, tí wọn yóò fi ọ̀rọ̀ gidi sílẹ̀, tí wọn yóò máa sá sí abẹ́ òṣèlú, tí wọn yóò ní àwọn olóṣèlú kan ló rán àwọn tí wọ́n bá ti takò wọ́n tàbí tí wọ́n béèrè ẹ̀tọ́ wọn, tàbí kí ló kan àwọn olóṣèlú nínú ọ̀rọ̀ ìjọba Àbújá. Ṣùgbọ́n Wike ń tẹnumọ́ o pé àwọn olóṣèlú ọ̀tá òun ló wà nídìí ọ̀rọ̀ náà, pé torí wọ́n kórìíra òun ni. Àmọ́ Wike kò sọ bí òun pàápàá ti kórìíra àwọn òṣìṣẹ́ ẹ̀ tó, tàbí bó ti fojú pa wọn rẹ́ tó, pé ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn níbẹ̀, kò sì rò pé ó yẹ kí òun tilẹ̀ ya ọjọ́ kan sọ́tọ̀ láti rí wọn láti bí ọdún méjì tó ti ń ṣèjọba lé wọn lórí. Nígbà tí àwọn sì tún bínú tí wọ́n fìbínú wọn hàn, Wike kò mọ ọ̀rọ̀ méjì tí yóò sọ ju wípé àwọn olóṣèlú ló ń rán wọn lọ. Wike sọ̀rọ̀ bí ẹni tó kórìíra gbogbo òṣìṣẹ́ ìjọba, torí ó ní àwọn òṣìṣẹ́ ìjọba gan-an àti àwọn tó wà ní Àbújá ni wọn kì í jẹ́ kí ìpínlẹ̀ wọn lọ síwájú, pé ìwà wọn gan ló máa ń fa ìjọba sẹ́yìn. Bó bá ṣe pé kì í ṣe àsìkò tí òun àtàwọn èèyàn ẹ̀ ń jà ló sọ èyí, àwọn èèyàn ìbá gbọ́, ó sì ṣeé ṣe kí wọ́n yẹ ọ̀rọ̀ náà wò. Ṣùgbọ́n nítorí pé lásìkò tí ìjà wà ló sọ bẹ́ẹ̀, ohun tí àwọn kan ń sọ náà ni pé àwáwí ni Wike ń wí. Ọgbọ́n tí gbogbo òṣèlú máa ń dá nígbà tí ọ̀rọ̀ bá ká wọn mọ́, táwọn èèyàn bá fẹ́ mú wọn sí ohun tó yẹ kí wọ́n ṣe tí wọn kò ṣe ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Yàtọ̀ sí èyí, ohun tí àwọn míì ń wí ni pé kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ṣé Wike nìkan ni olóṣèlú tó wà nínú ìjọba Tinubu yìí ni? Àbí Wike nìkan ni olóṣèlú tó ń ṣe mínísítà? Kí ló dé tó jẹ́ ọjọ́ kan wàhálà kan ni fóun? Ohun tí àwọn míì ń sọ ni pé kí ló ń ṣe Wike tó jẹ́ pé gbogbo ìgbà ni wọn yóò máa pariwo ẹ̀, tí òun náà yóò sì máa pariwo kiri. Bí kì í bá ṣe èyí tí yóò pariwo lé àwọn tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ lórí, yóò jẹ́ èyí tí yóò máa pariwo mọ́ àwọn tí wọ́n wà lábẹ́ ẹ̀, tí yóò sì máa ṣe bí ẹni pé òun nìkan ni alágbára ayé àti lọ́run. Àwọn èèyàn yìí ń sọ pé lásìkò tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìpínlẹ̀ Rivers pẹ̀lú ìjà burúkú tó bá wọn jà lọ́hùn-ún àti ìjà tó ń bá wọn jà nínú APC, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọmọ ẹgbẹ́ náà, àsìkò náà ló tún bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bá a ṣiṣẹ́ gan-an. Àwọn yìí ní nígbà tí ìjà òun àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀, tó yẹ kó dúró kó gbọ́ ohun tó fà á gan, Wike sáré lọ sílùú òyìnbó níbi tí àwọn ọmọ ẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ jáde. Nígbà tó sì ṣe ayẹyẹ pẹ̀lú wọn tán lọ́hùn-ún ló tó padà wálé. Àsìkò náà làwọn èèyàn gbé fídíò Wike kan jáde níbi tó ti ń pariwo pé kí lèèyàn yóò máa fi owó ṣòfò tí yóò ní òun rán ọmọ lọ sí yunifásitì ìlú òyìnbó sí, nígbà tó ṣe pé kò sí ohun tí wọ́n fẹ́ kọ́ lọ́hùn-ún tí wọn kò lè kọ́ ní Nàìjíríà níbí. Àmọ́ Wike rán àwọn ọmọ tiẹ̀ lọ sílùú òyìnbó láti lọ kàwé. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n kàwé jáde níbẹ̀ nìkan, òun náà lọ síbẹ̀ láti lọ bá wọn ṣe ayẹyẹ, ní èyí tó ṣe pé tí kì í bá ṣe ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn, kò sí ohun tó burú nínú ẹ̀ rárá, nígbà tó jẹ́ gbogbo ayé náà ló ń gbàdúrà pé kí ọmọ wọn ṣoríire. Ariwo tó máa ń pamọ́ àwọn èèyàn àti ìhàlẹ̀ pẹ̀lú lílo agbára gírímọ́káì tó jẹ́ tìjọba, ìyẹn làwọn èèyàn fi ń sọ pé ààrẹ Bọ́lá Tinubu ló fààyè gbogbo eléyìí gbà á, àti pé bí Tinubu kò bá sì ṣọ́ra, àwọn ohun tí Wike ń ṣe yìí lè padà ṣe ìjàmbá fún òun ààrẹ. Àmọ́ o, àwọn tí wọ́n mọ bí ọ̀rọ̀ náà ti ń lọ, wọ́n ní alápá tínrín ni Wike, bẹ́ẹ̀ alápá tínrín níṣẹ́ tó ń ṣe fún ọba, pé ó níbi tí Wike àti Tinubu di ọ̀rọ̀ sí, ó sì ṣeé ṣe kó jẹ́ ibi tí wọ́n fọ̀rọ̀ tì sí yìí ni Tinubu kò ṣe múra láti ṣe ohunkóhun fún un, yàtọ̀ sí kó kàn kìlọ̀ fún un lásán. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí àwọn èèyàn rí tí Wike wà nínú mọ́tò tó ń sáré lọ, tí àwọn èèyàn rẹ̀ sì sọ mọ́tò ẹ̀ di ti jìnàdù, pé èrò rẹpẹtẹ lẹ́yìn mọ́tò jìnàdù, ohun tí àwọn èèyàn ń sọ ni pé àṣé ìhàlẹ̀ lásán lọkùnrin náà ní. Wọ́n sọ pé Wike àṣó ò tiẹ̀ le, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí kò tíì parí náà. Síbẹ̀ àwọn èèyàn ti ń retí nǹkan míì, bó tilẹ̀ jẹ́ pé
ọ̀rọ̀ òun àti àwọn òṣìṣẹ́ ìwọ̀nyí kò tí ì parí náà. Síbẹ̀ àwọn èèyàn ti ń retí nǹkan míì láti ọ̀dọ̀ Wike, torí wọ́n ní ojúmọ́ kan ara kan ní. Bí kò bá ọmọ sọ́jà jà, yóò bá àwọn òṣèlú Rivers jà. Bí kò sì bá àwọn yẹn jà, yóò bá àwọn olóṣèlú PDP jà. Bí kò sì rí àwọn yẹn náà bá jà, yóò bá àwọn òṣèlú APC jà. Àmọ́ pé kí ẹnu sìn lára afọ́kèémù yẹn, irọ́ ni o. Wike yóò tún rí nǹkan kan ṣe ṣáá ni. Láìwọlá alága ló yẹ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ Àbújá tó daṣẹ́ sílẹ̀ pẹ̀lú mínísítà wọn Nyesom Wike wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.